Apá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tíì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kíbéèrè tó bá wù yín nínú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi. Àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Èmi ló kàn. Ọ̀yá, bó ló ṣe wá ṣe? Mo ló mú yú rẹ. Ó fi ṣe G of F. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe. Kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ. Kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣẹ̀sín láwùjọ. Láìsí àní-àní, ọmọ ènìyàn ń gbìyànjú. Ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre? Pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́. Ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tíì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù, ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kíbéèrè tó bá wù yín nínú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi. Àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ̀ gbọ́. Mo kí wa káàbọ̀ sí orí ètò yín, ètò wa alẹ́ ìṣirò. Níbi tí a ti mọ̀ mú àwọn ẹwà eléyìí tí ó wà nínú ìmọ̀ ìṣirò jáde. Láàkọ́ mo tọrọ gáfárà pé ó pẹ́ mi díẹ̀ lálẹ́ yìí, pé àwọn ẹ̀rọ yẹn ó ń ṣe ségesège ní pàápàá jùlọ ẹ lè mọ́ láǹfààní láti rí mi dáadáa. So àwọn amójú ẹ̀rọ mi wọ́n ń gbìyànjú lórí rẹ̀ lọ ká tó parí ètò náà yóò mọ̀ lọ bó ṣe kó mọ̀ lọ. So lágbọ́ Ọlọ́run bá ní kánmọ́kánmọ́ a máa bẹ̀rẹ̀ ètò wa gẹ́gẹ́ bá ṣe mọ́ ń ṣe. So fún àwa tí a ti máa ń bá wa ká lọ ẹ rí i pé ìpele méjì náà ni ètò yìí náà bọ́ ni ó pín sí. Ìpele alákọ̀ọ́kọ́ òun náà ni ibi tí a ti máa ń fún àwọn olùkópa wa so ní àǹfààní láti pè wọlé sáwọn èèyàn láǹfààní so lórí àwọn ẹ̀kọ́ ilé ìtakọ́ lọ́sẹ̀ tí a ń pè ní daily series wa fún tọ̀sẹ̀ tó yìí náà ni integration. Ẹ rí i pé ní nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn a bẹ̀rẹ̀ integration a dẹ̀ ti ṣèdíje kan lórí rẹ̀ ìyẹn dá lé lórí integration túmọ̀ sí àti bá ṣe lè mọ integrate àwọn polynomial. Ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ a ti ṣàlàyé àwọn use substitution approach tá a fi lè mọ integrate àwọn function wa. Ẹ rí i pé a ti gbàgbọ́ yé integration gẹ́gẹ́ bí ìpadàbọ̀ àti àbíjà differentiation. Ajá sí wípé tí function kan tó bá ní àrùn differential pé tó bá ti differentiate function kan ní tí mo fi lè mọ rí function tí wọ́n ti differentiate yẹn padà wọ́n náà ni pé kí n mọ integrate yẹn. So àwa sọ pé lọ́nà oríṣiríṣi tí a fi lè mọ integrate wọ́n náà ni pé tó bá yẹ pé ó rọrùn fún wa tàbá bá mọ tó jẹ́ pé a differentiate tó fún wa ní function tá a fẹ́ integrate yẹn àbùkátà láti mọ̀ dára láàmú. Gẹ́gẹ́ bí àpèjúwe ní sìn tí bá ní sin s ẹ rí i pé derivative sin s cos x ni ọ so ti mi bá wọn kí ni mo differentiate tó fún mi ní cos x sin s ajá sí pé integral cos x yóò mọ̀ fún mi ní sin s padà. Bẹ̀t lọ́pọ̀lọpọ̀ gbà á lè mọ ẹyẹ tó so àwọn function kan bóyá pẹ̀lú ọ̀nà tó ń gbà kọ́ wọn ni àbí pẹ̀lú pé wọ́n lè kókó. So nínú àwọn ọ̀nà tá a lè mọ̀ gbà kojú irúfẹ́ àwọn function wọn náà ni pé ká mọ̀ lo kí ni o use substitution method. Ẹgbẹ́ nígbà tá a ṣe differentiation a ní pé àwọn ọ̀nà oríṣiríṣi tá a lè mọ̀ gbà differentiate lára àwọn ní product rule a ní quotient rule a ní composite function. Ìpadàbọ̀ sí àbíjà composite function tí a mọ̀ sí chain rule ni ọ̀nà ni pé ká wá use substitution method
tẹ́ bá gbàgbé ẹ rí pé bẹ́ẹ̀ náà máa ń fi nǹkan kan ṣe yó tá fi differentiate ẹ̀ kó tó di pé a lo chain rule mo bí agbó àlàyé yẹn yékéyéké so fún àwọn tí a bá ń tẹ̀lé wa ká lọ ẹ rí pé ní ọ̀sẹ̀ tó kọjá yẹn àwa mú òfin gbòógì méjì kan yọ so tó yẹ pé òfin yìí a ní yóò máa ràn wá lọ́wọ́ láti fi lè ṣe kíni o integrate ní kánmọ́kánmọ́ láì jẹ́ pa agbára gbóná òfin aláwọ̀kọ́ òun náà ni pé kíni o tó bá yẹ pé n bá ní integral lágbọ́n ní fraction yàní tá a bá ní rational expression tó wá jẹ́ pé tí n bá wo in tó wà ní denominator mi tí n bá differentiate ẹ̀ tó wà ń fún mi ní èsì tó wà ní numerator a ní ká má dá láàmú irú derivative yóò máa jẹ́ kíni o ln f of x plus c òun náà ni pé tó wá yẹ pé nígbà mìíràn tí n bá ní function méjì tó jẹ́ pé wọ́n jẹ́ product ara wọn tó wá jẹ́ pé tí n bá differentiate aláwọ̀kọ́ yóò máa fún mi ní function yóò máa fún mi ní èsì yẹn ní ẹ̀gbẹ́ rẹ̀ àgbé yóò máa jẹ́ product ẹlẹ́ẹ̀kejì a ní ká má dá láàmú so èsì yẹn náà máa jẹ́ kí ni o f of s everything square divided by 2 plus c so ibẹ̀ ni a dúró sí ibẹ̀ náà ni ìdíje ó dẹ̀ sì ti máa wá lálẹ́ yìí torí pé ọjọ́ ti lọ púpọ̀ mo kí àwọn tí wọ́n darapọ̀ mọ́ àtọ́dẹ̀ fi ètò náà sọ́wọ́ olóyè Abdulfatai Mustapha ẹ ṣé pọ̀ tẹ́ darapọ̀ mọ́ alálẹ́ yìí náà tẹ́lẹ̀ bá fi ètò náà sọ́wọ́ a máa bẹ̀rẹ̀ ní kánmọ́kánmọ́ so lórí ìpele aláwọ̀kọ́ fún àti a bá fẹ́ pè wọlé so nọ́mbà tá a máa pè sí òun náà ni ẹ̀ ń wò yẹn 08162942400 ní WhatsApp so gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé ìpele aláwọ̀kọ́ yẹn òun ni fún àwọn tó bá fẹ́ kópa níbi ìdíje so tó bá pè wọlé tó ń fi ṣàǹfààní fáwọn yẹn tó ń gbọ́yé nípa ìtẹ̀lé olójoojúmọ́ wa àní wọn mọ kọ́kọ́ fi 100 máàkì ṣèfàjẹ́ síwájú ìdíje àǹfààní ilé òun náà ni pé bóyá lẹ́yìn ìdíje ẹ̀yin àtẹnìkan ẹ̀ wá ń jọ figagbága ajásí pé tẹ́yìn bá pè wọlé síwájú ìdíje táwọn ò pè wọlé nígbà yẹn so ẹ̀yin ọmọ gba máàkì tó ṣe kíní o tó pọ̀ ju tọ̀dọ̀ tí wọ́n lọ 08162942400 lẹ́yìn eléyìí òun náà lámàrí gbàgede tá máa fún wa ní kọ́kọ́rọ́ eléyìí tá fi máa wọ Kahoot tẹ́lẹ̀ sì mọ́ darapọ̀ so àwọn tó bá ṣe ipò kéní ipò kejì ipò kẹta ipò kẹrin ipò karùn-ún so wọ́n mọ̀ ganu sí àwọn ẹ̀bùn ọpẹ́ pọ̀ ní ọ̀dọ̀ àwọn tí wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí so ẹ̀bùn ó wà fún wa tí a bá gbé gbórókè báyà wa tí a bá ṣe ipò kéní a mọ̀ gba kíni o 5,000 gẹ́gẹ́ bá ṣe mọ̀ ipò kejì ó mọ̀ gba 3,000 owó náírà so ipò kẹta ipò kẹta ó mọ̀ gba 2,000 ipò kẹrin àti ipò karùn-ún wọ́n mọ̀ gba 1,000 kọ̀ọ̀kan ẹ wá rí láti ipò kíní sí ipò karùn-ún yìí wọ́n mọ̀ gba ìwé ẹ̀rí àwọn tó ṣe kíni o tó yege jùlọ so ní alẹ́ ìṣirò fún tọ̀sẹ̀ yẹn so tí a bá tún rí àwọn tí wọ́n tún fẹ́ ṣe ń gbọ́wọ́ ètò náà láti mọ̀ ṣe kóríyá fún àwọn tó ń darapọ̀ mẹ́tò wa bóyá owó ni àbí nǹkan mi lẹ́yìn fẹ́ fi ṣe fún wọn so ẹ lè gbìyànjú láti kàn sí mi ní orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi so lórí Hussein, dókítà Lateef Jọlá Oṣó, dókítà Adémọ́lá Adélékè, ọ̀jọ̀gbọ́n àgbà Ibrahim Muritala, dókítà Abdulgafar Tiamiyu, ọ̀rẹ́ mi àtàtà oṣooṣù náà sọ́wọ́, dókítà Theorem ẹ ṣé púpọ̀, Dr. Timothy Ọ̀ṣuntọ́lá, olórí Yábọ̀dé Dòsùnmú, ọ̀gbẹ́ni Nafiu, olóyè Nafiu Oyeyemi, olóyè Saka Abdullahi, so olóyè Fatai Olúṣọlá, olóyè Taofik Muraina àti àwọn tí mo rántí dákọ àti mi ò rántí dákọ so pàápàá jùlọ ọ̀rẹ́ mi pa dókítà Harun Mbisiki so wọ́n jẹ́ ọmọ ilẹ̀ Cameroon wọ́n ní àwọn nífẹ̀ẹ́ sí àwọn ètò ọlọ́kọ̀ọ́jọ̀kan yìí so wọ́n dẹ̀ ṣe kíni o wọ́n sọwọ́ láti fún àwọn ẹni tó bá jẹ́ olùkópa àbáwọn àwọn tó ń ṣe kíni o tí wọ́n yarantí jùlọ níbi ìdíje wọ́n fẹ́ ká bá wọn fún wọn ní nǹkan ẹ ṣé púpọ̀. So 08162942400 nọ́mbà tí ẹ máa pè sí nìyẹn so kí lẹ́yìn gbọ́ yé nípa ẹ̀kọ́ eléyìí tí a ṣe ní ọ̀sẹ̀ tòní. Hello ẹ ti wà lórí ètò hello so ẹ dàbí nẹ́tíwọ́ọ̀kì yẹn wọ́n ṣe ṣégeṣége lálẹ́
08162942400 ọ̀nà ni ibi tí a máa pè sí ọ̀nà ni ibi tí a máa pè sí ládẹ̀ máa gbọ́ gbogbo tẹ́ bá ń sọ. Mo ń bọ̀ ẹ jẹ́ ń dé ojú ọjà náà. Gbàtara use substitution method ẹ̀rí látara use substitution yìí wà lè mọ mú òfin gbòógì méjì kan yọ tó jẹ́ pé yóò mọ ọ̀rọ̀ alọ́rọ̀ láti mọ integrate àwọn function kan ní kámákámá nínú ẹ̀kọ́ yìí màá máa ṣàlàyé àwọn òfin yìí ẹ bá mi ká lọ. méjì yẹn òun náà ni pé kí ni ohun tí bá ní integral f prime of x divided by f olóyè Mustapha Abdulfatah láti ìlú Ọ̀yọ́ ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa ní kámákámá kí lẹ fẹ́ fi ṣàǹfààní fún àwọn èèyàn wa gbogbo nílé. Ṣàǹfààní náà ni pé nípa tó wà nínú olóòṣèlú tí ó ṣe yìí nípa fún tàbí grand jẹ́ fraction tó bá jẹ́ ìdí tí grand náà bá jẹ́ fraction tí nǹkan tó wà nísàlẹ̀ tí nǹkan wà lókè bá jẹ́ pé tá a bá differentiate nǹkan tó wà nísàlẹ̀ ó máa fún wa ní nǹkan tó wà lókè kò ní ká ṣe ẹ̀fọn dára wa láàbù láti máa ṣe integration by substitution akọ̀ṣe láǹsà wa ní nǹkan tó wà nísàlẹ̀ ìlànà integral máa akọ̀ṣe tábà ní ká gbìyànjú láti substitution method fún àṣà kan nípa gẹ́gẹ́ ṣe ṣàlàyé fún wa nínú fídíò. Bákan náà tó bá yẹ pé a bá ní function méjì tó yẹ pé product ló so wọn pọ̀ tí integrand wa tó jẹ́ integration so tí wọ́n jẹ́ pé tá a bá differentiate kan answer rẹ̀ gẹ̀rẹ̀ pé ilé ìtàbá differentiate tí fún answer rẹ̀ answer rẹ̀ lọ́tọ̀ àdìrò àmọ́ start of integration ọ̀tá àdìrò gbogbo integration tá a bá ṣe àkàrà rẹ̀ so ó máa ń máa ṣe ní substitution tó mọ ọgbọ́n bí mo tọ́ wa so ẹ ṣé púpọ̀ olóyè ẹ ti fi 100 máàkì ṣèfàjẹ mo nígbà pé ẹ bá darapọ̀ mọ́ ìdíje náà lálẹ́ tó ni. ẹ ṣé púpọ̀ ṣé Ọ̀yọ́ ni ẹ tún mú ẹ̀bùn wa lọ lálẹ́ yìí kódà bọ́yọ̀ náà ló lọ lọ́sẹ̀ tó kọjá. ok tọ ẹ̀yà jẹ́ lọ sọ́yọ́ lálẹ́ yìí o ẹ ṣé púpọ̀ olóyè ẹ ṣeun ẹjá fún àwọn ẹlòmíràn náà ní àǹfààní nọ́mbà táìmù kò sí òun náà ni a ti ń wò ní orí ẹ̀rọ mìíràn 08162942400 08162942400 òun náà ni a máa pè sí fún gbogbo àti adarapọ̀ ọ̀gá mi olóyè tẹnumí ọgbórúkọ wọn Fasasi Saheed Akínjídé ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ so àwọn bàbá wa ìmọ̀ọ́mù olómi ni ẹ ṣé púpọ̀ tẹ́ náà darapọ̀ mọ́ alálẹ́ yìí sáà ọlọ́run jẹ́ ká rí pẹ́ tẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ olóyè Fatai Mustapha ẹ̀yin náà ṣeun so 08162942400 báyà ká gba ìbéèrè kan sí kó tó di pé a dé gbàgede of x dx tó ti bá tí mo dẹ̀ ṣe ní kíni o integral f of x f prime of x dx tẹ́ bá gbàgbé a ti mọ̀ pé ìṣirò èdè kan ni o ó di pé kò túmọ̀ sí pé lẹ́tà lásán la kàn kọ síbí báyìí ṣe pé ń ta kọ ó ní ìtumọ̀ táwọn lè túmọ̀ rẹ̀ ní Yorùbá ìtumọ̀ eléyìí náà ni pé kíni o tó bá jẹ́ pé wọ́n fún yín ní integrand tó wá lágbọ́nrin fraction mo ti mọ̀ pé n ti ń bẹ níwájú integral sign yẹn là ń pè ní integrand tó bá jẹ́ pé wọ́n fún yín ní agbọ́nrin fraction ṣe hàn pé f prime yẹn a ti sọ pé derivative ni ìtumọ̀ rẹ̀ náà ni pé kí ni o tẹ wá wo denominator rẹ̀ tó yẹ pé differentiate denominator yẹn tó wá ń fún yín lánsà ní numerator ẹ mọ́ dára yín láàmú tí integral yóò mọ jẹ́ kí ni o ln denominator plus c ṣé n tún ṣàlàyé àlàyé tí mo ń sọ lélẹ́yìí o gẹ́gẹ́ bí àpèjúwe kápẹ́ bá nírò nǹkan báyìí sk plus 5x 3x squared plus 5 dx
ẹ wo integral yìí o ẹni pé dábàá ṣàkíyèsí integrand yẹn fraction ló wà o mo dẹ̀ sọ fún wa pé tá bá ti ní integral lágbọ́nrin fraction pẹ̀lú òfin yìí ibi tọ́ka yóò kọ́kọ́ lọ ni pé bí òfin ẹ wá wò sàlẹ̀ rẹ̀ tá à ń pè ní denominator kí ló wà ní denominator yìí sìn sk plus 5x ẹ wá differentiate ẹ wò pé ṣé tí n bá differentiate rẹ̀ ìyìn tó jẹ́ èsì derivative yẹn sọ wà lókè kí ni èsì derivative yìí tá bá differentiate sk plus 5x kí ni ó mọ̀ fún wa 3x square plus 5 ẹ rí i pé ń fún wa ní derivative rẹ̀ ní numerator tá bá ní integral ní fraction tí mo á differentiate ìsàlẹ̀ tí ń ṣe denominator tó jẹ́ pé answer tí derivative yìí ó mọ̀ fún mi òkè mo ti ń rí ẹ mọ́ dára yín láàmú ní tí èsì integral yóò mọ̀ jẹ́ ọ̀nà ní kí ni ò lane denominator plus c so tí mi bá ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn òun náà ni pé tí n bá ní integral cos x divided by sin x ds bẹ́ẹ̀ ni integral yìí wọ́n fún wa alágbọ́n ní fraction ni o nípa wọn lọ́kàn yóò kọ́kọ́ máa lọ ẹ wo ti ìsàlẹ̀ kí ló wà ń sàlẹ̀ wa sin x ni o àwọn òpè ṣe tí n bá differentiate sin x yìí sí ó mọ fún kí ni derivative sin x cos x ẹ rí i pé tó yẹ kó jẹ́ sí rẹ̀ ó wà lókè àbí ó sí lókè ìbẹ̀ numerator tó sì jẹ́ òkè yẹn ajá sí pé ìbùkátà láti dára mi láàmú kí lẹ́sìn integration yóò mọ jẹ́ ln sin x plus c ibi function u substitution náà wọ́n ti yọ ọ̀yà ẹ̀jẹ̀ ayé o bí wọ́n ṣe ṣe ẹ rí i pé tálá ọkọ tí mo ṣe mo ṣàlàyé pé tí n bá ní 3x squared plus 5 ẹ káàbọ̀ padà so kọ́kọ́rọ́ tá a fi mọ wọ gbàgede òun náà lẹ ti ń wò ní ojú ẹ̀rọ mi yẹn so fún àwa tí a ń darapọ̀ mọ́ ìkànnì WhatsApp mo ti fi sọ síbẹ̀ náà òun náà ni 2538242 2538242 alágbó ọlọ́run bá láti ọ̀sẹ̀ tí ń bọ̀ lọ so àbí láti ìdíje tó ń bọ̀ lọ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ fẹ́ mọ̀ pé wọlé mọ́ nínú ìdíje máa fi kún máàkì tọ́yẹ́ pàrọ̀ tó bá ń pè wọlé pé alágbó ọlọ́run bá 1000 máàkì làwọn ènìyàn mọ̀ gbà so dé afẹ́kọ́yẹ́gbẹ́ yìí náà mọ̀ ṣe kí ni o so afẹ́kọ́yẹ́gbẹ́ yìí náà mọ̀ ẹ mọ̀ bá dá sí ẹ mọ̀ fi ṣàǹfààní fáwọn èèyàn nílẹ̀ ẹ dákun só tí wàá bá wọn so òun náà ni òun ni àwọn mẹ́rin ni wọ́n ti darapọ̀ wọ́n ti wá ń gbàgede ẹ mọ́ lulẹ̀ lálẹ́ yìí o ẹ mọ́ lulẹ̀ lálẹ́ yìí olóyè Ahmad Abdulhamid ẹ ṣe púpọ̀ tẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ gbé iṣẹ́ wa yọ fún àwa tá a bá mọ̀ olóyè Ahmad Abdulhamid ìgbà tí wọ́n ṣe jamb wọn UTME ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ àwọn ni wọ́n lulẹ̀ níbi UTME yìí ṣùgbọ́n sí ìyàlẹ́nu pé àwọn gba ètò lé ní ọgọ́rùn-ún mẹ́ta tó dẹ̀ sì jẹ́ pé ìṣirò wọn bíi 94 ni wọ́n gbà níbẹ̀ eléyìí wú mi lórí púpọ̀ kódà ìkànnì àwọn akẹgbẹ́ wa tó jẹ́ àwọn ọ̀rẹ́ wa wọ́n ṣèlérí pé olóyè Ahmad Abdulhamid àwọn nílé ìwé títí tí wọ́n fi kíni o tí wọ́n fi parí ìyẹn tó bá múra irú nǹkan báyìí òun náà là ń ṣe kíni o là ń fẹ́ lọ́dọ̀ èèyàn máa kẹ́kọ̀ọ́ wa gbogbo ẹ rí i pé a ti mọ̀ pé ìṣirò yìí ọ̀pọ̀lọpọ̀ máa ń rí i pé bóyá ó le a ṣàlàyé fún wa pé ìṣirò kì í ṣiṣẹ́ tó le iṣẹ́ tó dùn ni ẹ rí i pé lára ẹni ẹgbẹ́ ẹni tó gba ẹ tó yẹ pé nǹkan méjì péré ló sì yìí náà kò túmọ̀ sí pé àwọn lórí méjì ẹ rí i pé orí kan náà làwọn ní wọ́n dẹ̀ ṣe kí ni o ọlọ́run nìkan gbé iṣẹ́ wa yọ kí ọlọ́run bá kó tó ń bọ̀ bá tẹ̀wọ́n síwájú ní ti dáadáa tẹ́yìn náà bá múra báwọn tẹ̀dẹ̀ gbàǹtọ́ ẹ̀ kó dá náà àánú ṣe kí ni o a sọ̀rọ̀ yín fún àwọn aráyé fún àwọn ẹlòmíràn tó ẹ wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣe kóríyà fún yín so tí ó bá ti di ìṣẹ́jú kan àbó mìíràn a mọ̀ bẹ̀rẹ̀ àwọn yẹn ti wọlé síbi ìdíje Oyin Ahmad Abdulhamid Aisha Blaki kódà àwọn ọkọ̀ tuntun Adésínà olóyè Adésínà ẹ̀kú ọjọ́ mẹ́ta wọ́n sọ fún mi pé olóyè Adésínà ìgbà tá a parí díje lọ́sẹ̀ tó kọjá wọ́n ní olóyè Adésínà pé wọ́n ṣe kíni o pé wọ́n integrate fọ́ọ̀nù wọn
wọn á mọ̀ bí wọ́n ṣe differentiate ẹ̀ padà mọ́ nípa àti ẹbí ń sáàdá gbé ẹni tó bá sí kí ni ẹni tó bá lè jẹun fóònù rẹ̀ mọ́lẹ̀ tó bá lè ṣe bẹ́ẹ̀ àwọn àdá gbogbo olóyè Ádámọ̀ náà Adésínà wọ́n fẹ́ integrate fóònù wọn wá mọ̀ bí wọ́n ṣe wọ́n ti integrate fóònù wọn dẹ̀ mọ̀ bí wọ́n ti differentiate fóònù wọn bí wọ́n ṣe integrate rẹ̀ padà padà ti sọ fún wa tẹ́lẹ̀ pé kí ni wọ́n tọ́ bá mọ̀ bó ṣe lè integrate mọ́ differentiate àwọn differentiate wọn fún wọn tán àkàrà tú epo fáìlì wọn bọ́ omi bá wọn mọ̀ bó ṣe kí ni wọ́n ṣe integrate ẹ̀ padà pẹ̀lẹ́ mo lérò pé ní pé lugav lọ sọ bá ń fún yín bẹ́ẹ̀ ni ọ̀yà ẹja dúró ká lè gbọ́ ìyáàfin Kádíjà Tọ́láomi Sàláwùdíìn ẹ ṣé pọ́tẹ́ náà darapọ̀ mọ́ àtẹ bá fi ètò náà sọ́wọ́ so 2538242 òun náà ní kọ́kọ́rọ́ tá a fi mọ́ wọlé o àwọn mẹ́sàn-án àná tí wà ń bíbá 2 5 6 7 2 2 ìṣẹ́jú kan sí iye àwọn tó bá wọlé àwọn ṣe kíni o àwọn bẹ̀rẹ̀ ìdíje náà ni so ibi tí kíni wọ́n mọ̀ dálé lórí ìbéèrè ọmọ dálé lórí òun náà lórí integration tá a ti ṣe sẹ́yìn ní ìtẹ̀lé lójoojúmọ́ pàápàá jùlọ fún use substitution àti àwọn òfin méjì ilé ìtakọ̀ ọ̀yà ẹ̀já bẹ̀rẹ̀ ẹ mọ́ gbàgbé pé Kahoot yóò mọ̀ fún wa ní máàkì ńláńlá pẹ̀lú bá wá ṣe yára sí pẹ̀lú bí sí ìwádẹ̀ ṣe kí ni èsì iṣẹ́ wa bó ṣe yanrantí tó tí a mọ̀ sí speed àti accuracy jẹ́ tá a bá ti gbọ́ yé so tá a dẹ̀ sì ti mọ̀ báwọn ọ̀yà ẹ̀já bẹ̀rẹ̀ tọ́ integration apá kejì ọ̀yà ìbéèrè alákọ̀ọ́kọ́ ìbéèrè 10 lélẹ́yìí wọ́n lè wo náà wọ̀nyí láàní máa bùkátà láti máa ṣe tá bá fẹ́ integrate pẹ̀lú partial fraction alákọ̀ọ́kọ́ ká fọ́ àwọn fraction dìdì yẹn sí wẹ́wẹ́ ẹlẹ́ẹ̀kejì ṣé ká integrate àwọn function yẹn lọ́kọ̀ọ̀kan ni àbí ká lo integration by part àbí ká factor denominator ìwónú bẹ́ẹ̀ òun náà ló jẹ́ sí wa àwọn tá bá wà ní ìkànnì Facebook tá kàn darapọ̀ mọ́ wa ilé mọ́ fi sí náà sọ sí abala ìrísí olóyè Taofik Hasan Aremu ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa tẹ̀dẹ̀ bá fi ètò náà sọ̀rọ̀ sà tọ́ àwọn méjọ ni èyí sí ìbéèrè òun lé ní torí tó bá ti ń dé táago mi tó bá ti ń dé bí 20 mo ń gbé sí pé ìbéèrè wọn ọgbẹnu tán bá wọn tọ́ ẹ̀wà 7 8 7 6 5 4 3 2 1 bẹ́ẹ̀ni integration by part náà ni kò jọ because the integration by part gangan fún alára rẹ̀ method kan ní fúnra rẹ̀ adẹ̀ tí mo pé partial fraction ìtumọ̀ partial fraction náà ni pé kí ni ìmọ̀ ọ̀run fraction sí ìpín tó wà tẹ́lẹ̀ kó tó di pa sọ́dọ̀ dídí àyà tí pé tó bá fún yín ní nǹkan tó yẹ pé kẹ́ tó ṣe kí ni kẹ́ tó lè reintegrate kọ́kọ́ gbé sí partial fraction náà àyà tí pé a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe kí ni agbọ́dọ̀ kọ́kọ́ run sí wẹ́wẹ́ ìrun sí wẹ́wẹ́ yẹn náà ni pé break into smaller terms tá bá ti wá run sí wẹ́wẹ́ tán tàbí tá factor denominator yẹn tán so tí bá tó wá jẹ́ pé linear factor ṣe nípa tí mo pé tó wá jẹ́ pé linear factor ajá sí pé táàmù rẹ̀ tó wá jẹ́ pé linear factor méjìlá ní táàmù rẹ̀ ní ibi rírun yẹn yóò mọ jẹ́ kí ni táàmù méjì kó tó di pé wá sí constant yẹn tẹ́ bá tó wá element integrate àwọn táàmù yẹn lọ́kọ̀ọ̀kan mẹ́tẹ̀ẹ̀ta tí mo dákọ̀ yẹn òun náà ni àyàfi integration by part ẹjẹ́ àwọ̀ gbàgede káwọ àwọn tó ń lékè kádẹ́wọ̀ àwọn tó ń lílu rẹ̀ Blackie Oyin Eléyìnké Déwálé ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí àwọn wọ̀nyí so máàkì kéékèèké ni wọ́n fi ń gbéra wọn ọ̀yà ẹjẹ́ àwọ̀ ìbéèrè eléyìí tó tún sún kan ọ̀gá mi Abu Ayman Waliullah Ibrahim ẹ ṣé púpọ̀ tí ẹ darapọ̀ mọ́ àtẹ̀dẹ̀ bá fi ètò náà sọ́wọ́ wọ́n ní èwo nínú àwọn functions àlẹ́ yìí òun ló jẹ́ pé kí ni yóò da tàbí tó yẹ pé tá bá lo ọ̀nà tó yá derivative denominator pé ká mọ differentiate denominator èwo nínú àwọn function yìí ni òfin táwọn ìrọ̀rùn fún
2s divided by s square plus 1 then 2s square 2s divided by s square plus 1 ẹ pé òfin yẹn náà ni pé tí bá ní derivative mi lágbọ́n ní fraction tí bá differentiate denominator tó wà ń fún mi lésì yẹn numerator kẹ́ mọ́ dára mi láàmú jàre òun náà ni pé èsì yẹn yóò mọ jẹ́ kí ni o yóò mọ jẹ́ èsì integral yóò mọ jẹ́ kí ni o lane denominator plus c yóò mọ jẹ́ lane denominator plus c ọ̀yà tó ẹja wo gbàgede olóyè lẹ́yìn kí o gbà Blackie Oyin olóyè Mustapha olóyè Ahmad Abdulhamid ìtọ́pọ̀lọpọ̀ máa ń pariwo náà ni pé kìí ṣe pé àwọn náà ò ṣe kí ni o kìí ṣe pé àwọn náà ò tiẹ̀ ta bíọ́bíọ́ rárá bí kò jẹ́ pé kí ni o àwọn nẹ́tíwọ́ọ̀kì yẹn wọn ló ń fa wọn lẹ́nu ẹ̀rí pé ó ń fọ́ èmi náà lẹ́nu bíbá yìí so ẹ̀rí ìgbé ẹ̀rí mi dáadáa àbí ọ̀yà ìbéèrè kẹta nínú mẹ́wàá wọ́n ní tá bá ní expression f prime of x f of s ds kí ló dọ́gba pẹ̀lú ṣé 0 ni ṣé f of s everything square divided by 2 plus c ni ṣé undefined ṣé lane f of s plus c ní ẹ̀rí pé mo ti sọ darí ní bíbá yìí ẹgbẹ́ àṣàlàyé ìpè ìṣirò èdè kan ni ọ kò túmọ̀ sí pé níta kan kọ f náà lẹ́yìn pé tí wọ́n bá wá sọ fún ẹ tí èsì ó ṣirò pé kọ́ ká kíní o ní tí wọ́n sọ ni pé kíní kan kọ́kọ́ ti báyìí f prime àbí wọ́n yagi wọ́n á gbé ọmọ sí f lọ rárá kò ní ìtumọ̀ báwọn so f prime of x ìtumọ̀ náà ni pé derivative pé ìtumọ̀ tẹ́ bá fẹ́ tu ní Yorùbá òun náà ni pé integral kan tó wá jẹ́ pé àwọn integrand yẹn o wọ́n jẹ́ product ara wọn ẹ̀sìnkẹ́ bá mo ní product two function tó wá jẹ́ pé derivative kan náà àwọn function yẹn òun náà ló jẹ́ product ẹ̀ padà ẹ̀ tí gẹ̀ẹ́sẹ̀ bá bí kẹ́ lápèjúwe integral sin s cos x ẹ rí i pé derivative sin cos ni derivative rẹ̀ náà gangan ló wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ẹ̀sìnkẹ́ tá a bá fẹ́ integrate irúfẹ́ function báyìí bó la ṣe ṣe ẹ pa sọ pé lọ́nà kọ́mọ́kọ́mọ́ tàbá fẹ́ dá lábọ̀ wọn náà ni pé kọ́mọ jẹ́ f of s everything square divided by 2 plus c nínú àwọn òfin méjì yẹn nìyẹn ẹja àwọn mẹ́fà náà lọ gba àwọn mẹ́ta wọn lulẹ̀ ọ̀yà tọ́ Blackie ọgbà Oyin Eléyìnké Mustapha Adesina ọ̀yà Déléwálé sí wà lẹ́yìn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní kí ni integral sin s cos x s square x tan s minus cos x èwo níbẹ̀ minus cos s plus c ẹ má gbàgbé pé integral ìpadàbọ̀ sí abìjà differentiation ni kí mo differentiate ẹ̀rọ mo jẹ́ ọ̀dà ṣe pé derivative sin òun ni cos àjásí pé integral cos yóò mọ̀ jẹ́ sin padà derivative cos òun ni minus sin kí ni integral sin àjásí pé integral sin mọ̀ jẹ́ minus cos kí ni mo differentiate tó fún mi ní sin minus cos because but cos yẹn ó ní negative nu kí ni mo differentiate tó fún mi ní cos sin àjásí pé integral cos yóò mọ̀ jẹ́ sin so tí bá integral sin s minus cos s nù ẹjá rí gbàgede tọ wọ́n bá já Blackie wálẹ̀ o ẹ̀rí pé a nínú àwọn béèrè wọn á ń pè kankan ní distractor bóyá Blackie báyà wọn lọ ganu sí èyí tí ò ní negative fún yẹn wọ́n bá gbé wọn lulẹ̀ ẹgbẹ́ tẹ́ wá ṣàkíyèsí Oyin àti Eléyìnké ìbéèrè kínkínní náà ni wọ́n nǹkan kan máàkì kékeré wọn náà ni wọ́n fi ń gbéra wọn Mustapha Adesina Blackie ọ̀yà ẹ̀já wo ìbéèrè tọ́kàn ìbéèrè karùn-ún wọ́n ní which of the integral gives e raised by s èwo nínú àwọn function wọ̀nyí tó jẹ́ pé tá a bá integrate rẹ̀ e raised by s náà ni ó mọ̀ fún wa ẹgbẹ́ àwọn béèrè wọn àwọn béèrè tọrọ ni ẹgbẹ́ àbùkátà láti mọ gbára gbóná só lè ní. e raised by s náà ni ẹgbẹ́ òyà kó ti yọ àtẹ́lẹ̀ pé tàbá ní e raised by s ẹ rí pé mo fún lókọ̀ kan wọ́n ní àgbákò function ni àbí ìdí tó fi jẹ́ àgbákò function ni pé
gbogbo function tó yẹ pé tá bá differentiate yóò mọ̀ fún wa ní function mìíràn padà bí bẹ̀tẹ̀ mọ̀ tí ń bẹ fún a raised by s náà tó a fi ń pè lágbàkó ni pé iye ìgbà tẹ́ ẹ bá rí kẹ́ differentiate ẹ̀ iye ìgbà tẹ́ ẹ bá rí láti tẹ́ lo derivative dáná ya a raised by s náà ní mọ̀ fún yín ajá sí pé tí n bá differentiate kankan tó wà fún mi ní a raised power x àbí tí n bá differentiate a raised power s tó fún mi ní a raised power s padà kí ni mo differentiate tó fún mi ní a raised power s ajá sí pé integral a raised power s òun náà mọ̀ jẹ́ a raised power s so tí bá a raised power s náà ni o àwọn mẹ́jọ péré lọ́gbà ẹja lọ gbàgede ẹ rí pé máàkì wọn ṣe kí ni ó súnmọ́ra wọn wọ́n ní oyin wọ́n ti gba àwọn ìbéèrè 5 ní ìṣẹ̀ǹtẹ̀lé wọ́n ti gba àwọn ìbéèrè 5 ní ìṣẹ̀ǹtẹ̀lé ọ̀yà bẹ̀tẹ̀ bá wo Eléyínké àti oyin ní tí wọ́n fi ń gbéra wọn kò tó kí ni kò tó bí 60 máàkì náà ni ọ̀yà ìbéèrè 6. Wọ́n ní expression f prime of s divided by f of s ds kí ni ọmọ túmọ̀ sí? F of s everything square divided by 2 plus c ln f of s plus c undefined 0. Ẹ̀kún mo ti ṣàlàyé fún wa pé kò túmọ̀ sí pé wọ́n kàn yagi síbẹ̀ lásán. Ó ní ìtumọ̀ náà ni pé kí ni integral tó jẹ́ pé tẹ́ bá differentiate ti sàlẹ̀ ẹ mọ orí sí rẹ̀ lókè kí ni integral wọn mọ̀ jẹ́ mo ti tẹnu mọ́ lọ́nà tí èsì kí ni lọ́nà tí èsì kan. Ben àwọn méjèèjì ọlọ́gbà ln f of s plus c wọn náà ní pé logarithm denominator a plus c gbàgede wà bó ṣe wà náà ni o gbàgede wà bó ṣe wà Ayọ̀mí wọn wà lẹ́yìn ẹ̀yin náà sì lè ṣe kí ni ẹ lè gbé àwọn yòókù lulẹ̀ ẹ dákun ẹ ganu sówó yìí owó yìí pọ̀ ju kẹ́ mọ́ ganu sí lọ lálẹ́ yìí o ìyá ìbéèrè ẹlẹ́ẹ̀kejì wọ́n ní in tí mo lè ṣe ní kámọ́kámọ́ tí bá fẹ́ integrate irú nǹkan báyìí f prime of s f of s 5 òun náà ní pé kí n ṣe kí ni o aláwọ̀kọ́ ṣé kí n lo u mi kọ́ ọmọ jẹ́ f of s ni tàbí kí n lo integration by part tàbí kí n lo power rule tàbí kí n differentiate both sides èwo ni wọn ẹ ronú sí o ẹ mọ̀ pé èsì kan ó lè ṣe kí ni ó lè gbé ni lulẹ̀ ẹ mọ́ lulẹ̀ fa ẹ gbọ́dọ̀ lulẹ̀ o. Bẹ́ẹ̀ni ọ̀nà ní pé ká lo u wa f of x tó ti òun náà lè sí by part àbùkátà láti lo by part tó ti máa ti lo f of x mi kó jẹ́ u in tí ó wá jẹ́ ìsì derivative yẹn wọ́n gẹra wọn in tí ó mọ̀ sẹ́kùn bẹ́ẹ̀ náà ni yóò mọ̀ wà lágbọ́nrin u bá wọn ẹjá wọ gbàgede tọ̀ wọ́n bá já oyin wá sílẹ̀ o olóyè Eléyínké àwọn ni wọ́n gbégbó rókè báyìí lẹ́yìn wọn la olóyè Adéṣínà Oyin Mustapha Wálé ọ̀yà ìbéèrè ẹlẹ́ẹ̀kẹjọ wọ́n ní tí bá nírú integral báyìí 1 divided by s plus 2s minus 1 ds kí ni tẹ́lẹ̀ mọ́ lò láti fi kojú irúfẹ́ integral báyìí ṣe integration by part ní tòótọ́ àti ṣe integration by part àti ṣe integration by part bẹ̀tà padà ṣe ìgbà táwọn lo integration by part wọn náà ni pé tó wáyé pé use substitution method mi kò lè ṣiṣẹ́ mọ́ tí n dẹ̀ mọ ẹyẹ tó su function yẹn ó ti wà tí mi dẹ̀ lè lo integration by partial fraction mi ìgbà yẹn máa ṣe kí ni wọ́n á lo integration by part á padà ṣe òun náà ni pé ẹ lo function kan fi ṣe uf kejì ṣe dv ìdẹ bá fi ṣe uf differentiate ẹ láti fi get u padà
ìtẹ́ bá fi ṣe dv ẹ̀ integrate láti fi get v ẹ̀ wá máa lo formula uv minus integral v du tó ti wà bẹ́ẹ̀ ni integration by part ẹ pàtẹ́ fúnra yín kóńdóòsì fún yín mo gbé kóńdóòsì fún gbogbo wa báwọn ọ̀yà ìbéèrè ilé ìtọ́kàn ìbéèrè ẹlẹ́ẹ̀kẹyẹ ẹja ògbàgede olóyè eléyìnkì àwọn Lékè Adésínà tẹ̀lé wọn Oyin Mustapha Adéwálé ọ̀yà àti mọ̀ tí ó ṣẹlẹ̀ ìbéèrè kẹsàn-án wọ́n ní kí ni ṣe integration kí ni wọ́n ń ṣe wọ́n ní ṣé wọ́n ń yọ derivative ni wọ́n nọ́mbà ni a máa ń lò láti fi wá slope ni on does a division ṣé tá a bá divide tẹ́lẹ̀ tá a bá fẹ́ yọ pa division yẹn ṣe ń tàṣe nìyẹn iṣẹ́ oníṣẹ́ integration dàgbà mo ti sọ ilé láìmọye ìgbà kódà bùkátà láti ronú láti fi mú èsì tẹ́lẹ̀ yóò jẹ bẹ́ẹ̀ ni ìmọ̀ ṣe kí ni o ìmọ̀ yọ integration ìmọ̀ yọ derivative ni a ti sọ pé ìpadàbọ̀ àbíjà differential and integration òun ni pé tí function kan tó bá ní àrùn derivative yà ni pé tẹ́ bá ti differentiate function kan ọ̀nà tẹ́ mọ̀ gbà máa rí function tẹ́ differentiate tẹ́lẹ̀ ni pé kẹ́ integrate mo fi ṣàpèjúwe lọ́sẹ̀ tó lọ pé tó wáyé pé fún ọyìn yẹn tẹ́ bá jù mọ́lẹ̀ bí olóyè Adésínà ti ju tiẹ̀ ju fún ọ̀tún wọn mọ́lẹ̀ nígbà yẹn ìyìn tẹ́ ṣe òun náà ni pé kẹ́ ti differentiate nìyẹn ọ̀nà tẹ́ mọ̀ gbà mọ́ dá function yẹn padà sí tọ́wà kó tó di pé differentiate òun ni pé integration la fi máa ń pòwe kan pé ẹni tí ó bá mọ̀ láti integrate kó mọ̀ differentiate tó bá mọ̀ kan tún ṣe mọ́ bàjẹ́ ìbéèrè parí ìbéèrè kẹwàá ṣùgbọ́n ká tó lọ ẹ̀wọ̀ Eléyìnkì àwọn ni wọ́n Lékè Adésínà tẹ̀lé wọn Oyin tẹ̀lé wọn Mustapha Adéwálé ọ̀yà ìbéèrè parí ìbéèrè ẹlẹ́ẹ̀kẹwàá wọ́n ní èwo nú àwọn function yìí ló jẹ́ pé tẹ́ ẹ bá integrate ẹ̀ yóò mọ̀ fún wa ní arctangent yàní pé arctan nǹkan kan ṣé 1 divided by s squared so ni ṣé 1 divided by 1 plus s squared so ni ṣé 2s divided by s squared plus 4 so ni ṣé s raised by 3 ni eléyìí ni ó sọ ẹni tí ó gbé gbòòrókè bẹ́ẹ̀ ni 1 divided by 1 plus s squared ds ni kódà àwọn àtàbà ti gbàgbé ṣẹ̀ǹpa ti rántí pé derivative wa sọ fún pé derivative arctan x òun náà ní kí ni 1 divided by 1 plus s squared àjásí pé integral 1 divided by 1 plus s squared kí ni ó mọ̀ fún mi padà arctan x tọ́ ẹjá wo gbàgede ẹni tó ṣe ipò kẹta olóyè Adéwálé ni wọ́n ṣe ipò kẹta o olóyè Adésínà wọ́n ṣe ipò kejì lónìí nídíje òní ẹni tó gbé gbórókè òun náà ní Eléyìnkì Oyin ó tó tẹ̀lé wọn olóyè Mustapha ó tẹ̀lé ajásí pé tó wáyé pé látọ̀sẹ̀ tó ń bọ̀ kí ni o àwọn ni wọ́n pè wọlé nígbà ìdíje tọ́ àkú oríire tọ́ olóyè Abdulmalik Abdulwasi ẹ ṣé púpọ̀ tẹ́ darapọ̀ mọ́ wa. Ọ̀yà bó lẹ́rí díje sílẹ̀ ẹ̀lẹ́ olùdíje bó lẹ́rí bèrè wọn ìwò ní bẹ́ẹ̀ tọ́ 08162942400 wọn náà ni ibi tẹ́ ẹ̀ mọ̀ pè sí o náà níbi tí ẹ̀ mọ̀ pè wọlé sí 08162942400. Ọ̀yà délẹ̀ rí bèrè òun sí lágbára Ọlọ́run bá ti parí eléyà mọ̀ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ aládìídùn mìíràn so mo fi ń tó wa létí pé àwọn ètò wa lọ́sọ̀ọ̀sẹ̀ pàápàá jùlọ àlàyé engineering mathematics yóò mọ̀ tẹ̀síwájú a máa bẹ̀rẹ̀ padà lọ́sẹ̀ tó lọ láti bí àwọn àsìkò díẹ̀ ní ètò ẹ̀bà ṣe kí ni o láti ṣe
ilé ìtọ́ ẹgbẹ́ àti ṣe àwọn ètò wa ilé ìtọ́ máa ń wáyé ní Èkìtì State Television òun náà mọ̀ tẹ̀síwájú ní gbogbo ọjọ́ ìṣẹ́gun àti ọjọ́ àlàmísì ní dédé aago 5 ká darapọ̀ mọ́ wa àwọn ìtẹ̀lé olójoojúmọ́ ayé náà ó ń tẹ̀síwájú ó ń tẹ̀síwájú tàbá rí ẹnìkan abẹ́lómìíràn tó fẹ́ sóńgbọ̀wọ́ yà lè gbìyànjú láti kàn sí mi agbọ́lọ́mbà máa dẹ̀ fi àwọn tẹ́fẹ́ fún àwọn olùkópa wa máa fi jíṣẹ́ fún 08162942400 bẹ́ẹ̀ lápèsè fún àwọn tí a bá fẹ́ pè wọlé nínú àwọn òdùrú yìí àbáwọn ẹni tẹ́ darapọ̀ mọ́ wa náà bẹ́ẹ̀ nímọ̀ kan àbómìíràn tí ẹ fẹ́ fún wa ẹ lè gbìyànjú láti fi sọwọ́ síbẹ̀ 08162942400 mo rọ àwa tá a ṣe pòkè ní pòkejì pòkẹta yẹn ká pè wọlé ká fi mọ pé bóòní bó lẹ rí ìdíje yẹn sí gẹ́ni mo ṣe sọ láti ọ̀sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run bá ẹni tó pé yẹn pè wọlé ẹ gbé 100 máàkì ní tẹ́lẹ̀ á gbé lọ sí ẹgbẹ̀rún kan ilé ẹ̀kọ́ lè mọ̀ sí wúrí fún àwọn tí bá ń pè wọlé tàbí ká mọ̀ pé ṣé ń tó tọ́ ẹmọ nǹkan òní ẹ̀hàn pé nítòótọ́ a mọ̀ pé Kahoot ó máàkì bí a bá ṣe yára sí kí ẹlòmíín jí iṣẹ́ wò dó a ti mọ̀ pé ó lè mọ̀rọ̀ láti mọ̀ jí àwọn eléyìí wò ti ibẹ̀ tá a fẹ́ mọ̀ gbọ́ wọn ẹnu tẹ̀yìn náà 08162942400 òun náà ni táàbà pèsè ṣe púpọ̀. ara yín láàmú ìtí èsì integral yẹn ọmọ jẹ́ ọ̀nà ní kíni o lane denominator plus c ti ń bá wọn ajá sí pé pẹ̀lú àlàyé tí mo ṣe yẹn ọ̀nà ní pé tí n bá ní integral cos x divided by sin x ds bẹ́ẹ̀ ni integral yìí wọ́n fún wa alágbọ́n ní fraction ni o níbo wọn lọ́kàn yóò kọ́kọ́ máa lọ wo ti ìsàlẹ̀ kí ló wà ń sàlẹ̀ wa sin x ni o àwọ̀ pé ṣé tí n bá differentiate sin x yìí sí ọmọ fún kí ni derivative sin x cos x rí i pé tó yẹ kó jẹ́ sí rẹ̀ ó wà lókè àbí ó sí lókè ibẹ̀ numerator tó sì jẹ́ òkè yẹn ajá sí pé bùkátà láti dára mi láàmú kí lè sí integration yóò mọ jẹ́ ln sin x plus c ibi function u substitution náà wọ́n ti yọ ọ̀yà ẹ̀jẹ̀ ayé òbí wọ́n ṣe ṣe rí i pé tálá ọkọ tí mo ṣe wọ́n ṣàlàyé pé tí n bá ní 3x squared plus 5 divided by s cube plus 5x dx. U substitution náà ni wọ́n lò. Ọ̀yà tẹ́ bá fẹ́ lo U substitution method nínú ìtẹ́tún fi mọ̀ ronú náà ni pé kí ni o. Èwo ló yẹ pé mọ̀ mú tó yẹ pé tẹ́ bá differentiate rẹ̀ yóò mọ̀ fún yín ní tòkè. Ti yé mi báwọn. Èwo ní tó yẹ pé tẹ́ bá differentiate rẹ̀ yóò mọ̀ fún yín ní tòkè. Ẹ rí i pé s cube plus 5s lélẹ́yìí. Tàbí èwo function ló yẹ pé tẹ́ bá differentiate yóò mọ̀ fún yín ní ìkejì. Ṣé ẹ pé tí n bá fi u mi tí n bá fi ṣe kí ni o tí n bá fi ṣe s cube plus 5x mo lè differentiate yẹ du dx mi ó mọ fún mi ní kí ni o 3x square plus 5 ti mi báwọn dx mi tí n bá fi ṣe subject of the formula yóò mọ jẹ́ du divided by 3x square plus 5 ọ̀yà ẹ jẹ́ ń gbé àwọn èyí tó ní x jáde ọ̀yà ẹ rí i pé lè yọ dà báyìí ń sìn integral 3x square plus 5 kí ni mo ti fi tìsàlẹ̀ yìí ṣe ní ìsìn àti fi ṣe u times adẹ ní kí dx wa kọ́mọ jẹ́ kí ní ìsìn u divided by 3x square plus 5 ẹ rí pé kí lẹ ṣàkíyèsí àwọn méjèèjì yóò gera wọn kí ló kù tí màá máa ní integral 1 over u du ti yé mi báwọn mo dẹ̀ ti mọ̀ pé integral 1 over u kí ni integral 1 over x kí ni mo differentiate tó fún mi ní 1 over x ln x àjọ sí pé kí ni wá ní integral ln kí ni mo differentiate tó fún mi ní 1 over s ln x ajá sí pé integral 1 over s òun ni ln x ti wà àwọn pé integral 1 over u pípa yẹn náà mọ̀ jẹ́ kí ni o ln u plus c ti kí ni dẹ̀ ni u mi o
ẹ rí pé u mi tí mo fi ṣe òun náà ní kíni o s raised by 3 plus 5s plus c òun náà ní èsì kíní ọmọ jẹ́ o mo bí agbára yóò fi yẹn yé jẹjẹ tó fi yẹn sọ lẹ́ẹ̀kan sí pé tá a bá ní integrand wa tó bá jẹ́ págbọ́nrin fraction ló wà so ti bá mo nírú nǹkan báyìí kò sí tàbí ṣùgbọ́n fraction ló wà o níbo lọ́kàn ó kọ́kọ́ máa lọ àwo pé ṣé tí n bá differentiate ti sàlẹ̀ tí ń ṣe sin s ń bí báyìí kí ni ó fún wa kí ni derivative sin s cos x ẹ gbé answer rẹ̀ ń bẹ lókè kàmọ́dà aláàmù kí ni èsì rẹ̀ ọmọ jẹ́ o lin ìtìsàlẹ̀ yẹn tí mo differentiate yẹn plus what plus c ọ̀yà ìjà lo use substitution method káfí ṣe yẹn náà kò sì jẹ́ bẹ́ẹ̀ integral cos x divided by sin x dx kí ni màá lọ u mi fún ní ìsìn ẹ pé u mi náà jẹ́ sin x o àbí du dx mi tí máa differentiate sin s cos x mo lè fi dx the subject of the formula nígbà yẹn pé substitution náà ni pé gbogbo àwọn tó jẹ́ x yẹn kẹ́ ń wọ́nà láti kó wọn jáde so ti dx mi ó máa jẹ́ kí ni o du divided by cos x integral mi ó máa jẹ́ kí ni o cos x divided by kí láti fi sin x wá ṣe o àti fi ṣe u ajá sí pé lè mọ̀ jẹ́ u multiply by kí ni dx mi ní ìsìn o du divided by cos x kí lẹ́sà cos kí dẹ̀ ní integral 1/u the u plus what plus c kí dẹ̀ ní u mi o the sin s plus c ẹ rí i pé nǹkan kan náà la get ní mo la get nígbà yìí náà la get o kí ló fi yẹn lẹ́ẹ̀kan sí o wọn náà ní pé tí n bá ní integration kan tó wá jẹ́ pé ńgbà tí n bá wo integrand yẹn ó wà lágbọ́nrin fraction ṣùgbọ́n fraction yẹn tí n bá differentiate ti sàlẹ̀ yóò mọ̀ fún mi ní kíni o yóò mọ̀ fún mi ní tókè kí mọ̀ dára mi láàmú kí lè sí rí ó mọ̀ jẹ́ o lin ti sàlẹ̀ yẹn plus c ìjẹ́ tẹ́lẹ̀ yẹn bá yẹ wa nínú àwọn òfin kejì tí mo tún fẹ́ fàyọ nínú kíni o use substitution method bí pé èyí tó jọ quotient la ṣe bóun ni tó wáyé pé product nǹkan lè mọ̀ wọ́n jọ wà òkè ni so tí báwọn bóun lẹ́sẹ̀ tú sí Yorùbá ìtumọ̀ náà ni pé kí ni o integration kan. Ẹ káàbọ̀ padà mo nígbà pé agbádùn ìdíje náà ní alẹ́ tèmi ọ̀pọ̀pọ̀ ní ọwọ́ gbogbo wa tí a darapọ̀ mọ́ wa so gbogbo wa náà la gbìyànjú bet kò rọrùn kọjá pé gbogbo wa náà la mọ̀ gbégbó orókè so a nígbàgbé tí gbégbó orókè lè ní ẹ lè darapọ̀ nígbà mìíràn so kẹ́yìn náà lè gbégbá orókè ọ̀pọ̀pọ̀ ní ọ̀dọ̀ ẹ̀yin ń gbọ́ owó tó náà so àti àti ẹ darapọ̀ mọ́ wa láti ilé so torí àkókò àmọ́ dúró níbí báyìí lálẹ́ tèmi adẹ́sìmọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lógo Ọlọ́run bá jẹ́ tí wọ́n fi mọ̀ pàdé wa èmi náà ni ọmọ yín olólùfẹ́ yín Kẹfàrí Lukman. ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe kí á tó jẹ fún mọ̀lẹ́bí jẹ kí á tó wẹ̀wò oge dára ká má bàa ṣìṣín láwùjọ láìsí àní-àní ọmọ ènìyàn ń gbìyànjú ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀ jẹ̀lẹ́ńkẹ́ ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ́ yín bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀ ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Lukman ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ sátidé ní déédéé agogo 9 èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò ìsinmi dùn lẹ́yìn iṣẹ́ alẹ́ ìṣirò tírélà ìmọ̀ àṣà àti ìdárayá. èmi ló kàn ọyà bó ló ṣe wá ṣe mo ló mú yú rẹ ó fi ṣe g of x. ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe kí á tó jẹ fún mọ̀lẹ́bí jẹ kí á tó wẹ̀wò oge dára ká má bàa ṣìṣín láwùjọ
láìsí àní-àní ọmọ ènìyàn ń gbìyànjú ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́ ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ̀yìn bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi, àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Èmi ló kàn. Ọ̀yá, bó ló ṣe wá ṣe? Mo ló mú yú rẹ. Ó fi ṣe G of X. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe. Kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ. Kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnsín láwùjọ. Láìsí àní-àní ọmọ ènìyàn ń gbìyànjú ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́ ìdí nìyí tí mo fi ń mú ètò alẹ́ ìṣirò wá sétí gbọ̀yìn bí ẹ kò bá tí ì gbọ́ tẹ́lẹ̀. Ètò tí ó kó ẹ̀kọ́ kíkọ́ pẹ̀lú ìdárayá sínú ni. Ẹ ò máa pàdé ọ̀jọ̀gbọ́n Gàfárì ọmọ Olúkúmọ̀nù ògbóǹtagì onímọ̀ ìṣirò àti àwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti ń fi ìṣirò dára ní ìlànà àti àṣà Yorùbá. Àǹfààní wà fún yín láti pè wọlé ṣèbéèrè kí béèrè tó bá wù yín ní inú ìmọ̀ ìṣirò. Ìfigagbága wà fún àwọn akẹ́kọ̀ọ́ wa gbogbo. Ẹ sì tún ní àǹfààní láti jẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan nígbà tí ẹ bá perégedé níbi àwọn ìbéèrè tí a ṣe lórí ètò. Kedere lẹ́ ò máa wò wá lórí Facebook lálaalẹ́ Sátidé ní déédéé agogo 9. Èyí ìwọ náà ṣe látàárọ̀ tó ọ̀rẹ́ mi, àsìkò tó wà yìí láti jẹ̀gbádùn ètò alẹ́ ìṣirò. Alẹ́ ìṣirò, ìsinmi dùn lẹ́yìn iṣẹ́. Alẹ́ ìṣirò, tírélà ìmọ̀, àṣà àti ìdárayá. Èmi ló kàn. Ọ̀yá, bó ló ṣe wá ṣe? Mo ló mú yú rẹ. Ó fi ṣe G of X. Ìlàkàkà ẹ̀dá nínú ayé ò mọ níwọ̀n. Iṣẹ́ lọmọ ọdún níyàn ń ṣe. Kí a tó jẹ fún mọ̀lẹ́bí jẹ. Kí a tó wẹ̀wò oge dára ká má bàa ṣìnsín láwùjọ. Láìsí àní-àní ọmọ ènìyàn ń gbìyànjú ṣùgbọ́n kí ló dùn lẹ́yìn sí òòjọ́ ẹni bí ìsinmi ayọ̀ jàre pàápàá irú ìsinmi èyí tí ènìyàn ṣe nígbà tí ó ń gbádùn ètò tó láàmìlàaka pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀. Jẹ̀lẹ́ńkẹ́